ọ̀sán ọjọ́ Tuesday kan báyìí ni bàbá náà ju ọ̀rọ̀ náà sílẹ̀ fáwọn oníròyìn. Ó ní gùdùgbẹ̀ kan yóò tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tí yóò kó gbogbo àwọn èèyàn sí dààmú, ṣùgbọ́n kò sí ẹni tó mọ̀ pé ohun tí bàbá náà sọ lọ́jọ́ náà rèé. Àfìgbà tí ọ̀rọ̀ owó náírà tó di rògbòdìyàn di ohun tó ń da tonílé tolóko láàmú la tó mọ̀ yìí pé ìrántí Ọlọ́run fi hàn Prophet Olagoroye Faleyimu lọ́jọ́ náà ló ń ṣẹlẹ̀ yìí. Ohun tí bàbá náà ṣàlàyé fún àwọn oníròyìn ni pé ṣáájú ètò ìdìbò tí yóò wáyé lórílẹ̀‐èdè yìí, gùdùgbẹ̀ kan yóò jà tó jẹ́ pé yóò kó gbogbo èèyàn sí wàhálà tí kálukú yóò sì máa sá káàkiri, àfi bí ọ̀rọ̀ owó náírà ṣe di ohun tó ń dá gíjogíjo sílẹ̀ lórílẹ̀‐èdè yìí tí ara ò rokùn tí ara ò radìyẹ. Nítorí ẹ̀ ni ojú tó lè ṣe pé bàbá yìí láti tún béèrè pé ǹjẹ́ gùdùgbẹ̀ tó ní yóò jà náà ló jà yìí. Bàbá náà sì ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ gbọ́ ohun tí Wolii Olagoroye. Hello. A ti sọ pé kí wọ́n tó dìbò pé dùgbẹ̀dùgbẹ̀ máa jábọ́ sórílẹ̀-èdè yìí. So dùgbẹ̀dùgbẹ̀ náà ló ti jábọ́ yìí. So a ti sọ pé kò sí president nínú gbogbo àwọn tó ń jáde yìí. Pé Ọlọ́run fẹ́ cancel APC and PDP kan máa wù orílẹ̀-èdè yìí. Pé ìjọba tuntun ní party tuntun ní president ní sára ti máa jáde. A dẹ̀ ti sọ pé gbogbo kì í ṣe Nàìjíríà nìkan, pé gbogbo àgbáyé á máa mì ní wàhálà oríṣi á máa ṣẹlẹ̀ kí mẹ̀sáyà ẹ̀ ó dìgbà tí mẹ̀sáyà ẹ̀ bá dé kí àgbáyé kó tó rọgbọ. So òun nìyẹn. A dẹ̀ ti sọ pé lẹ́yìn ìbò náà pé wàhálà náà máa tún ṣẹlẹ̀. So àwọn rògbòdìyàn nìyẹn, nǹkan tó lọ́run sọ nìyẹn. A dẹ̀ ti sọ lọ́jọ́ náà pé inú òkùnkùn ní pẹ́sidẹ̀ntì ọba àwọn òjíṣẹ́ Ọlọ́run wà lórílẹ̀‐èdè yìí. A ti sọ lọ́jọ́ àmì Ọlọ́run dín Buhari adé ní second time ẹ̀ mo máa lè adẹ̀ sọ pé kí mẹ̀sáyà yẹn tó dé pé Nàìjíríà máa pariwo, wọ́n máa kí Ọlọ́run tó rìlíìsì ẹ̀. Ara ẹgbẹ́ náà la ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà yìí. So bó ṣe rí nìyẹn, òun náà nìyẹn. Ọ̀rọ̀ Ọlọ́run ò lè ṣe kó má ṣẹ. A ti sọ pé tí wọ́n bá gbàdúrà, a ti sọ kọjá bí ọ̀sẹ̀ méjì pé tí wọ́n bá gbàdúrà ajẹ́ pé wọ́n máa dì ní on 25. tí wọ́n bá ti gbàdúrà ajẹ́ march ni wọ́n máa dì sí, ajẹ́ pé wọ́n pò sí ọ̀sẹ̀ march. So a ti sọ yẹn láti tẹ́lẹ̀ kọjá. So bó ṣe rí so tí wọ́n bá kún fún àdúrà àwọn òṣèlú yẹn a ti sọ pé ajẹ́ pé wọ́n á dìbò yẹn dì ní 25. tí wọ́n bá ti kún sí àdúrà àdá march ni wọ́n máa dì. So a ti sọ yẹn kọjá inú àsọtẹ́lẹ̀. So bó ṣe rí nìyẹn. Tọ́lá dìbò tán ẹni nǹkan mìíràn láti máa ṣẹlẹ̀, àwọn rògbòdìyàn yìí àti máa ṣẹlẹ̀. So bí ọ̀rọ̀ a ti sọ ìyẹn wà lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà táwọn yẹn bá ṣe tán, wọn ò ní kò sẹ́ni tí wọ́n ti president nínú wọn. Lẹ́yìn náà wọ́n máa fọ́ọ̀mù pátì míì. New party tó ń bá fọ́ọ̀mù yẹn òun ni mẹ̀sáyà ẹ̀ máa bá jáde láti ṣe olórí fún orílẹ̀-èdè yìí. Ọlọ́run ló sọ pé òun ló ní ìjókòó ẹ̀. àti sọ Ọlọ́run ti yàn pamọ́, kò bá yín kò dára ẹ̀ láàmú, ó wà tó wà. tó bá tó àkókò tí ìnira bá pọ̀ jù fún orílẹ̀-èdè yìí wọ́n á lọ gbé. So láì jẹ́ pé ó jókòó lórí ìjókòó yẹn, Nàìjíríà àti gbogbo àgbáyé wọn ò ní rọgbọ. Èyí ṣe Nàìjíríà, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ lágbàáyé. Ṣé Nàìjíríà nìkan a ti sọ kọjá, gbogbo àgbáyé ni. Lẹ́yìn náà omi tó bá dà bí omi, Ọlọ́run máa tún fi omi tún máa dààmú orílẹ̀-èdè yìí. Ọlọ́run máa fi omi bínú omi ó máa tún fi ṣẹlẹ̀ sí wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí nínú ọdún yìí. Ó dẹ̀ tún máa ṣẹlẹ̀ ní àwọn ìlú míì ní tó kúkú yàtọ̀ sí Nàìjíríà. Ìkún omi tún máa ṣẹlẹ̀ tó máa fẹ́ tó máa balẹ̀ jẹ́.
tó máa bà gbogbo nǹkan jẹ́ tó máa lọ́sẹ̀ mí èèyàn tó máa boko jẹ́ so á ṣẹlẹ̀ ní nàìjíríà á tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè mi omi òjò á tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè mi fún ìbínú ọlọ́run ni ìbínú ọlọ́run máa wá lọ́dún yìí àti sọ́nà àtúntò ìpìtẹ́ so kábà as for march ìbínú ọlọ́run àtúntò ìbínú ọlọ́run máa bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà so bó ṣe rí nìyẹn so ọlọ́run ló fẹ́ yàkóso bódẹ̀ lélẹ̀ tán fọ́ọ̀sì síbẹ̀ náà wọ́n máa fìbọn fọ́ orí ẹ̀kú ohun bẹ̀ ni kò sẹ́ni tó mo ti sọ pé kò sẹ́ni tó máa lọ ọdún mẹ́rin òun tí mo gómìnà kan fẹ́ dìbò ń bọ̀ wá lọ́dọ̀ ó tì o gbogbo pátì yẹn ló máa wọlé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ pa APC and PDP rẹ ni so bó ṣe rí nìyẹn. kò sí ọlọ́run ká máa wo nǹkan tó lọ́run máa ṣe kò sí ọ̀rọ̀ àti sọ́tẹ́lẹ̀ bá àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí bá àdúrà tó ń gbà gbogbo pé kò sí nǹkan tó máa ṣe ẹ̀rí pé lẹ́yìn ìgbà tó ń gba gbogbo àdúrà ìlú á máa lé ní mo ti sọ fún wọn mo ti sọ lọ́jọ́ yẹn mo ní àwọn àjẹ́wà tó ń bórílẹ̀-èdè yìí ń jà tí wọ́n bẹ̀ sí wí mókè kò sí àdúrà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì lè gbà lórílẹ̀-èdè yìí tí wọ́n yẹn lè já mẹsáyà yẹn ló ń bọ̀ mo ti ń sọ kọjá òun ló ń bọ̀ wá já ewé yẹn kí nàìjíríà tún yí padà òun ló ń bọ̀ wá change flag nàìjíríà kí nàìjíríà tún yí padà òun lọ́lọ́run gbé àkóso orílẹ̀-èdè ilé lọ́wọ́ gbogbo wọn tó ń lérí pé àwọn máa ṣe ìjọba everything bónílé tó wọlé inú wọn wá ta petrol 2000 naira èyí wàhálà àtúbọ̀ àtìkù ò lè ṣe tinubu ò lè ṣe òbí ò lè ṣe jàǹdàṣe ò lè ṣe àtúwá burú ju ti buhari lọ gan wọn á tún máa pèsè buhari so bó ṣe rí nìyẹn so ẹni tó lọ́n fẹ́ yàn fún wa nìyẹn kò yí padà ó ń bọ̀ ọlọ́run sọ májẹ̀mú ẹ̀ kó má ṣe so bó ṣe rí nìyẹn ṣe rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń sìn nígbà táwọn sọ táwọn kan tó pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ kíní kankan ò ní ṣe so pé wọ́n ti ń gbàdúrà wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ mùsùlùmí gbàdúrà kírísítẹ̀ á ti sọ kò sáàdúrà tẹ́ máa gbà tí mùsùlùmí kírísítẹ̀ máa gbà lórílẹ̀‐èdè yìí tí wọ́n máa jẹ́ kó lọ kò ní tí dẹ́dẹ̀ ọlọ́run so bó ṣe rí nìyẹn ṣé wọn gbàdúrà látọjọ́ ìsìn gbogbo àdúrà tó ń gbà ṣe wọ́n rí gé nìyẹn ṣé rìsọ́ọ̀tì ẹ wà àdúrà mùsùlùmí àti kírísítẹ́nì àti fátán ní wọ́n ṣètùtù fún nàìjíríà ṣé wọ́n rí ẹjọ́ ṣètùtù tí kò àfẹ́tì ẹ ẹni gbàdúrà tó bá àfẹ́tì àfẹ́tì alálẹ́ ẹ so bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ò lè ṣe kó máa yẹ ọ̀rọ̀ ọlọ́run ò yí padà àwa ò yí ti wá padà so bó ṣe rí nìyẹn so ìbínú ọlọ́run ni so bó ṣe rí nìyẹn. Wolii Faleyimu olùdásílẹ̀ Mountain of Blessing Church of Christ Ifọ̀ Ìbògùn Ogun State àríran àgbáyé so bó ṣe rí nìyẹn. Okay, thank you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.